Abigail. 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 Okay, go and play. Hello, ọba ẹ káàárọ̀ sà. Ẹ káàsán sà. Hello, ẹ káàsán sà. Yes, ọba, mo kí yín. I'm really happy for bringing me up. Inú mi dùn gan. First time tẹ máa gbé mi wá sókè lọ́dọ̀ yín lélẹ̀. Mo really appreciate. Kí ni nǹkan tẹ́ ẹ̀ ń treat láàárọ̀ yìí? Alaanu lèmi ń wá kiri. Hello. Mo ní aláàánú lèmi ń wá kiri tó máa fún mi ní $1 million lèmi ń wá kiri. Ah, lẹ́yìn 1 million, Ọlọ́run á tún ṣe èyí tó tún jù bẹ́ẹ̀ lọ. Níbi ìgan ẹlẹ́rẹ́ ni tá a ṣe é. Look healthy ní ojú kámẹ́rà yín tí máa ń rí yín. So ibi tẹ gbọ́wọ́ sí yẹn tún wà okay, but tẹ bá gbé sí ẹ̀kẹ́ ó máa jẹ́ kí ibẹ̀ yẹn máa squeeze, kò ní wà okay fún mi. Mo like bẹ́ ṣe wà yìí. Nẹ́tíwọ̀kì ń rí bákan. Sọlé pé 3400 31258 lọ́wọ́ gbà. Ẹ káàbọ̀ tó wà sí ọ̀nà. Ọba ẹkújọ́ mẹ́ta. Ọjọ́ kan pẹ̀lú. Eléyìí tẹ sọ pé ìwọ̀n ẹ̀rọ fún wa. Ṣé ó ti pa kánà máa ń ti bẹ́ẹ̀ jẹ́ ìwò rẹ̀ bẹ́ẹ̀ àmúlìkì fún yín ní nǹkan kan ṣá? Nẹ́tíwọ̀kì kí ló ṣe nẹ́tíwọ̀kì gbogbo yín báyìí? Azam ẹni 3400 31258 3400 31258 3400 31258 First Bank. Ọba, Kílẹ̀ bá wa sọ. ayọ̀ sá, Ẹ káàbọ̀. lẹ́wọ̀ báyìí, ẹkùjọ́ mẹ́ta o.
First time tí màá bá yín sọ̀rọ̀ ni láti gbà tí ẹ ti bẹ̀rẹ̀ program yẹn ẹ tó wá sórí TikTok. I'm one of your fans. Mi ò bá yín sọ̀rọ̀ rí but a dúpẹ́ f'Ọlọ́run. Ọlọ́run náà máa wà pẹ̀lú yín. Àṣẹ kí lẹ fẹ́ bá wa sọ láàárọ̀ yìí. Bá a ní ká kí yín náà ni being the first time. Ẹlẹ́ni ẹ̀dẹ̀ ní the 1 million báyìí. Ìyanu á ṣẹlẹ̀ lágbára Ọlọ́run. That's my belief. Mi ò ní tó báyìí tí bá ní tó báyìí mo lè fún yín. Mi ò ní tó 1 million. Lẹ́ni 500,000 ká má nìjẹ́. Ọba 500 kọjá management. Àbúrò yín la jẹ́. Ẹ gbàdúrà pé kí ìyanu ṣẹlẹ̀ fún wa ká lè fún yín nìkan tó jù báyìí lọ. Ó wù mí kí n fún yín. Ó wù mí kí n fún yín bọ̀tà gbára ò sí. Kò tẹ̀ wá sí kankan lẹ̀. Yóò sápá pọ̀ sápá ni. Ẹ máa wọ̀rọ̀ ọba mọ́. Sápá plus sápá is equals to sápá so. Olúwa ẹ tóbi o ẹ tóbi bá mi láti joy Jésù ọdún màmá pè mo ti gbàdúrà mo ti gbà àwẹ̀ ọjọ́ ni bàbá ẹ̀ máa gbé mi sókè bá mi man good to see you good to hear you. Bani. Ọlọ́run mo pọ́ lọ́wọ́ ní dójú tì mí pé bàbá ẹ wọ́n dé ó ṣáà máa gbé mi sókè ṣáà ni. Bá mi ẹ pẹ̀lẹ́ sà. Ṣé àlàáfíà ni? A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bá mi. Kí lẹ fẹ́ bá wa sọ gangan? Bá mi ọ̀rọ̀ pọ̀ tí mo fẹ́ bá yín sọ ọ̀rọ̀ ó pọ̀. Mo ti wá mo ṣe bá yín sọ̀rọ̀ ókè sà lákọ́kọ́ náà mo kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo ribiribi tẹ́ ń kópa ní Nàìjíríà especially ọ̀rọ̀ tẹ́ máa ń bá wa sọ especially mi because anytime tí mo bá ti gbọ́rọ̀ yín báyìí inú mi máa ń dùn ni mo ṣáà máa rẹ́rìn ṣáà ni pé bàbá yìí ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run dẹ̀ ní jẹ́ kí ọpọlọ yín Ọlọ́run jẹ́ kó dọ́bà lágbára Ọlọ́run more grace more wisdom more knowledge Ọlọ́run máa jogún ẹ̀ fún yín lágbára Ọlọ́run gbogbo àwọn tó bá dúró sí kọ̀kọ̀ tó dúró sí gbàgbà tán ní ìṣubú yín náà máa wá bólúwa ti ń bẹ Ọlọ́run á máa gbé wọn ṣubú ni agbára Ọlọ́run tẹ́ bá ṣe ń lọ rẹ̀ máa bọ̀ rẹ̀ tẹ́ bá ṣe ń mu ẹ máa mú re tẹ́ bá ṣe ń sọ ẹ máa sọ re lágbára Ẹlẹ́dàá bá mi inú mi dùn gan inú mi dùn. Ìgbà tẹ́ ti wá gbọ́ mi yẹn. So kí lẹ wá rò pé àjọ tẹ́ bá bá má ní pàdé kí lẹ rò pé tẹ́ béèrè lọ́wọ́ ẹ̀. Ọjọ́ tó bá bá yín pàdé bá mi ọjọ́ tó bá bá yín pàdé kò sí wàhálà ẹ jẹ́ ká sì dòdò ọjọ́ yẹn náà because the way tí mo ṣe máa rá bàbà èmi tí rí. Ó ti yé mi, God bless you. Mo ní tẹ́ bá rí mi kí lẹ fẹ́ béèrè lọ́wọ́ mi ẹ ti rí mi níṣẹ́ ẹ̀ dẹ̀ béèrè. Ẹ̀yin tẹ́ wà ní comment section ẹ máa follow ara yín. lọ́ba ẹ ṣeun tẹ́ gbé mi padà wá sókè èmi gangan ní question inú mi dùn tẹ́ gbé mi wá sókè ayọ̀ yín ò ní dìbàdẹ́ God bless you sir ṣẹ́rí normal mo fẹ́ béèrè wípé kí ló máa ń ṣẹlẹ̀ sí òbò tán máa ń dó tó máa ń rojọ́. Kí ló máa ń ṣẹlẹ̀ sí ta ni? Question mi nìyẹn kí ló dé tó fi máa ń rojọ́. Ta ni? Hello sir. Nẹ́tíwọ̀kì yín ò dáa. Network dúró kí n bá máa sọ̀rọ̀ ẹ ló ṣe ń gbọ́ mi. Ara sọ pé ó ń rojọ́. Mo ní question mi pọ̀ o bọ̀ eléyìí ni wípé kí ló dé tó jẹ́ pé kí ni adùn òbò tán máa ń dó tó máa ń ro ẹjọ́.
òbò gangan ló ń ro ẹjọ́ o kì í ṣe ẹnu. irú àwọn ẹjọ́ bíi example ẹ sọ example. example báyìí irú bí kí kó kọ́kọ́ máa bẹ̀rẹ̀ sí ní dó kókó yẹn bá ti kọ́kọ́ wọlé tó ti yọ yẹn ṣe mọ̀ pé ó máa dé stage kan òbò yẹn wá máa ro àwọn ẹjọ́ bíi báyìí. kò yé yín bẹ́ẹ̀. ok ó ti yé mi báyìí wá ní ìbéèrè yín báyìí. hello. wá ní ìbéèrè yín láàárín yẹn. àárín òun náà ni mo béèrè wípé kí ni adùn òbò tó ń dó tó ń ro ẹjọ́ fún ọkùnrin tó mọ̀ ọ́ sà. ká ní pé mo lè gbọ́ èdè tí òbò yẹn ń sọ ẹ́ sí ni mo tún lè mọ irú ẹjọ́ tí fẹ́ dá láàárín ẹ̀. ṣe mọ̀ pé òbò ò ní sọ̀rọ̀. Àmì ẹ káàárọ̀ o. ẹ káàbọ̀ kí ni ìbéèrè títí. Èmi fẹ́ kí yín mo kàn wá kí yín ni mi ní ìbéèrè sá. láti jọ́ tẹ́ ti délé ayé ẹ ti rí ẹni tí kíkí help rí. Ẹni tí a bá nífẹ̀ẹ́ náà nìyẹn máa ń kí. kí láǹfààní ìfẹ́ téèyàn ní séèyàn tẹ́nìyàn lówó lọ́wọ́. Tí mo bá lówó lọ́wọ́ màá ṣàánú mi ní. kí sápá má wàá kí mi mọ́ o. ẹ tó bá tó lè fún mi lówó mi ò fẹ́ kíkí rádaràdà kankan go straight to your points ó béèrè question tó bá fẹ́ béèrè I don't have time ara ń kan mi gan this time around ìlédè tí sápá mú mi ara ń kan mi gan mi ìbá anybody ṣeré. ọba ẹ káàbọ̀ kí ni ìṣe. nǹkan tí mo fẹ́ béèrè ni pé mo tẹ̀ tí ń rí gbogbo circulation kan tó tẹ̀ ń ṣẹlẹ̀ ní online lọ́jọ́ mẹ́ta nípa ti àwọn tó tẹ̀ gbé ògbò ha ẹnu ni a ò gbọ́ yín rárá. ok ṣé ẹ ń gbọ́ mi báyìí. nǹkan tí mo sọ ni pé mo rí circulation àwọn nǹkan kan ní online lọ́jọ́ mẹ́ta èmi tiẹ̀ wá tí wá ní question kan tẹ́lẹ̀ tó di pé mo àwọn nǹkan kan yẹn àwọn fídíò yẹn ń padà but question mi yẹn wá ní ọlọ́run according to bá ṣe gbọ́ ọlọ́run dá àwọn angel bóyá bíi pé àwọn kan wà tó yẹ pé àwọn alágbára tó. ẹ máa láìka ẹjọ́ wẹ́wẹ́ ẹ máa láìka yẹn lọ sórí point yẹ. Ọba Solomon ọjọ́. ẹ ká sọ ọba mo kàwé kí ní sà. mo ti sọ fún yín pé mi ò ráyè kíkí òfò. ẹ káàárọ̀ sà. ẹ káàbọ̀ sí àlàáfíà lẹ́wà. àdúpẹ́ ṣẹ́wà. kí ni ìbéèrè dáadáa. happy Sunday. àmú ní ọba kí ló ń ṣẹlẹ̀ ẹ tí kúrò níbi tẹ̀wà lánàá ni kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀. ibi tí mo wà ń pè mo ti rẹ́ni bọ́ mi tí bá padà sílé lẹ́yìn tí bá sanwó tán mo lè má ròǹjẹ jẹ. ọba a ti dáwó lánàá nà ẹ sọ pé ẹ máa sanwó fún ẹ máa sanwó ẹ dẹ̀ máa kúrò níbẹ̀ ẹ ti rántí lánàá. mo tún sírò lè pé tí bá délé èso jẹ tí máa jẹ. ọba mo sì fẹ́ fara mọ́ ẹ láìkí bẹ́ẹ̀ dùn. sí ibi tí mo wà. ọba àwa láìkí inú lẹ́yìn yẹn náà. oúnjẹ ló dá mi dúró síbí yìí. oúnjẹ ok no wàhálà ok sir. mọ́mí Abigail nǹkan. àwọn yẹn ti wọ̀gbòrò lọ bí wọ́n máa rí alternative. ọba ẹ ṣàánú ọmọ mi àti ìyá Abigail ẹ padà sílé ẹ jọ ibi tẹ wá yìí mi láìkẹ. mo ní màá padà sílé but
owó oúnjẹ because ibi tí mo wá sí mo rẹ́ni ń bọ́ mi. Mo ti send ọba ayé fẹ́ máa jó oúnjẹ ọ̀fẹ́ ni. Yes, mo ti sir. send mo ti ń send owó sí láìlọ́ọ̀dù lánàá tí bá padà sílé kò sí kọ́tà máa jẹun. Okay, oúnjẹ ló wá kó ń sìn. Yes, owó tá a máa fi máa Kò jẹun. sí wàhálà ọba. Okay. Ọba okay, kò sí wàhálà nǹkan tẹ́ bá sàn la máa gbà because àgbàlagbà ní àgbọ̀lọ̀bá yín jiyàn. Ẹ pẹ̀lẹ́ ṣe wá okay, mo rí pé kúlíkúlí lẹ̀ ń jẹ lánàá sà. Wo kò kọjá ìfaradà. Ọba tó ń ṣèyàn láàánú tí sápá wa dé báyìí ọba mo pìtì ńlànà pé àwọn èèyàn ètè dáwọ́ lánàá pé kí ló ń ṣẹlẹ̀ gangan ọba tó fúnyàn lówó tó bá wà nílé àlàpà ìdẹ́wò ọ̀ràn kó dá ẹ̀yin ọmọ Nàìjíríà ṣe nọ́mà o. Wọ́n kọ́ mi lẹ́kọ̀ọ́ ni. Ọba tó wá ṣe give away. Wọ́n sọ fún mi wípé ilé ayé yìí gan. Wọ́n ní tó bá ti wà lọ́rùn pé kí kálá pé kí má rántí anybody náà sọ fún. Kẹ̀dájú ọba ajọ́ tí mo wá sókè tí mo ní àwa tàwọn Amẹ́ríkà náà nídìí owó já mi bọ́ lọ́jọ́ ẹ̀ ṣé ní pẹ́tẹ́pẹ́ fún àwọn tàwọn Amẹ́ríkà ló ń sìn àánà máa rí irú àná ẹ̀ ń sìn àánà máa rí iṣẹ́ tí ń sìn. Kò sí bí ẹ̀yin ti ará Amẹ́ríkà ti lè nídìí owó èdè ìpayín lọ́rùn. Ọba ẹ mọ̀ pé sápá ti dé Amẹ́ríkà náà ṣá. Ọ̀gẹ̀ sápá wà l'Amẹ́ríkà náà. Ọba mi lè parọ́ fún yín ó ti ń dé bí o ajé. Bàbá mi ṣàlàfíà ni. Ṣé wọ́n ti rí ṣe sínú? Ọba. Tó bá rí ṣe kó rántí mi o. Ó yí lé mi ni o. Ó tún lè yí sọ́dọ̀ mi lẹ́la o. Mo ní tó bá ti rí ṣe kó rántí mi ó tún lè yí sọ́dọ̀ mi lọ́la o. Màá dájú ẹ dé sámárà dé. Ọba òun náà mo sọ iṣẹ́ tí mo ṣe lánàá 10K náà mo rí gbà. Ọba ayọ̀ lọmọ yín ń pa ó lówó lọ́wọ́ olóṣèlú wa fowó yín owó gbé. Ọba sọ̀rọ̀ lè àti wà. bàbá kí yín o. Mr. Michael, sí kí n máa pàkán nọ́mbà mi. Account number yín. Náà. Ẹ kẹ́kọ̀ọ́ sójú kí ní ẹ̀ máa kọ́ láti bẹ̀. Ó yá àṣìbà kan sí comment section tó gbé àpò ẹ̀ bẹ́ẹ̀. Èyí tẹ́ wà ní comment section tẹ́ ẹ̀ ní very root èmi nípa account number mi sílẹ̀ 3400 31256. Ẹ ṣe jàre bọ̀dá mi àánú ọba ṣe mí látàánú ọba mi náà tí mo láǹkàtì ń lọ́wọ́ náà. Ọ̀yá ẹ̀gbọ́n ọ̀yá screenshot ẹ̀. Àkáǹtì mi ni ó yá screenshot ẹ̀. Okay. Mo ti ṣe báyìí. Àtìbà ṣe consider díẹ̀. Àtìbà ṣe consider díẹ̀ o. Ṣe consider díẹ̀. Wọ́n fowó gbólóṣó mọ́ o. Ọba jọ mo ní ìbéèrè ni. Kí ni ìbéèrè náà? Tí ọ̀rọ̀ lórí àlá ni. Téèyàn bá lálàá pé òun ṣa ìgbín lójú oorun kí ló mìíràn? Ẹ máa sọ ọkọ tó ṣẹlẹ̀ kó tó lè pẹ́ débi ìgbín sísẹ. Ẹ máa sọ aláyẹn fúlì la máa tó fún yín ní mínì. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mi ṣáà pé mo rí pé mo ń ṣa ìgbín ni mo ń ṣa ìgbín lójú oorun mo ń ṣa mo ń kópa mo ń ṣa mi ò mọ mo ṣe débẹ̀ yẹn gan. Kí ló gbẹ̀yìn aláyẹn nígbà tẹ́ ṣa ìgbín yẹn kí ló wá ṣẹlẹ̀? Nítorí kò ṣẹlẹ̀ ni mo rí pé ibi tí mo ń kópa mọ́ sí àwọn kan ń jí kó ń bẹ̀. Àwọn kan tó lọ ń jí kó ń bẹ̀ àwọn kan ti lu lára àwọn ilé tí mo ti kópa mọ́ ìyẹn bákan báyẹn. So Ọ̀dà ṣé ìgbín tẹ́ ń ṣà ṣé ìgbín kékeré ni àbí ìgbín ńlá? Ìgbín ńlá ni àwọn lákọ̀ yẹn ni. Ìgbín tó tóbi ni àbí?
eléyìí tó tóbi wà ń bẹ eléyìí tó tó wà average náà wà ń bẹ. ẹ máa gbàdúrà wípé àwọn tẹ́ bá fọ̀nà hàn kó má fà yín sẹ́yìn. Okay. àwọn tẹ́yìn rò pé fẹ́ gbé ga àbẹ́fẹ́ fọ̀nà hàn àbẹ́fẹ́ já sí ọ̀nà oríire àbẹ́fẹ́ lift àbẹ́fẹ́ kó sóríire kó má jẹ́ pé àwọn fúnra àwọn tó ẹ fẹ́ sàánú yẹn ló máa fà yín sẹ́yìn. Okay. Ẹ ṣé. ìbéèrè mi náà ní ẹgbàá yìí tó wà lè. Bóyá ẹjọ́ bá wù ú bẹ́ẹ̀ lọ́ba 30,400 and 25. ẹ bá mi yẹ̀pọ̀ ọkọ mi àtijọ́. Kí ni ìbéèrè yín Baby J, kí ni ìbéèrè yín? Ìkàrà ń kọ́mídé sáwọn àdìo. ẹjọ́ mẹ́ẹ̀kọ́ bá fa ọmọ yín rìn rẹ̀ níwọ̀n ṣe wà níbi bẹ́ẹ̀dì nígbẹ̀yìn gan aláàánú ọba ń ṣe mí gan látànà sẹ̀ ajé. Odidi ọkọ mi àtijọ́ kó bá wà lé àlàpà kó dáa gan ilé tó kàn wá. Sá. Kí ni ìbéèrè yín? Mo ní ìbéèrè kankan. Ká ní pé táàmù tí mo sì rí ṣe ìwọ́n á dẹ̀ fẹ́ yan ẹ fáwọn. Ẹ ṣé o. Kí ló dé tẹ́ wàá fi lè fẹ́ mi báyìí? Mi ò rí ṣe mọ́. Kí ló dé tẹ́ lè ṣe mọ́? For now mi ò rí ṣe for now. A máa dúró náà dìgbà tẹ́ máa rí ṣe. Are you sure? Yes, no, I'm very sure. Where are you? Níbo lẹ̀ ń gbé? Ìbàdàn. Iṣẹ́ wo lẹ̀ ń ṣe? Mo ń tarun. Tẹ̀lé sáré send 20,000 fún mi kí n jáde gbéra. Kí ló sọ? Tẹ̀lé sáré send 20,000 fún mi kí n gbéra. Ìgbà tí màá rí. Kẹ́mi gbéra. Ẹ mọ̀ kọ́ ẹ ní sùúrù o. Àti ìrọ̀jà tàlẹ́ ní tábà tajà lẹ́nu màá sì ń lè fún un. Okay, so ti náà kan nọ́mbà mi lọ́wọ́. Màá gbà náà sórí ilé láti rí. Bó tiẹ̀ jẹ́ 10,000 kó sáré fún mi náà kò sì ń wọ ọkàn náà. Ẹ ní sùúrù màá sẹ́ǹdẹ̀. Ṣé ẹ lè bá mi ṣe 350? Ẹ ní sùúrù ṣe tí bẹ́ẹ̀ ni. Mo ti ń yóò fẹ́ yín lọ bẹ́ẹ̀. Ẹ máa gbúdọ̀ yóò fẹ́ mi ní fáìngẹ̀ ni yóò fẹ́ fáìngẹ̀. Èmi gan ti yóò fẹ́ yín. Ẹ dáìdì. Ẹ fẹ́ wò mí. Ẹyí. Dálọ́ kéré. Ó wà ń bẹ̀rẹ̀. Ẹ ṣe rẹ̀ ni. Kò ní sí bẹ̀tẹ̀. Yes o, aláfọ̀ fáìngẹ̀. Ọmọ mélòó lẹ ti bí báyìí? Mi ò tí bímọ ọmọ kẹ̀. Ẹ ṣọ́. Mi tí màá rí. Ó dà kò sí problem. Ẹ jẹ́ fẹ́ tí ní WhatsApp number mi. Ẹ fún mi nọ́mbà yìí mi tí ní WhatsApp nọ́mbà ẹ̀ kí sáré wádìí lórí WhatsApp báyìí. Ẹ pè bẹ́ẹ̀. 081. Give me that exit. 081 ló yẹ máa pè lọ. 08134. 34 27. 67 67. 56. 56. Let me check if you know WhatsApp. Ẹ yá pé nọ́mbà yẹn tí gbogbo wa correct. A fẹ́ message in lórí WhatsApp báyìí. Okay, because nǹkan tẹ́ ṣe fún mi ní pé tí o gbà mí láì lówó lọ́wọ́ yìí màá tọ́jú ẹjọ́ tó bá dé. Wàhálà mo gbọ́dọ̀ gbà yín nígbà tẹ́ ẹ̀ lówó báyìí tọ́wọ́ tó bá ti dé mo gbọ́dọ̀ fi mọ̀ mí. Gbogbo àgbáyé máa gbọ́ wípé yes mo take care dáadáa because olójú obìnrin tó lè báyàn dó nígbà ìṣòro. Nígbà WhatsApp ìgbéde wọn. Ṣé nọ́mbà yẹn lẹ fún mi ṣáà tó mo ti fẹ́ mẹ́sẹ̀gì yìí báyìí o? Mẹ́sẹ̀gì mi sẹ́ mo máa rí bí mẹ́sẹ̀gì ẹ̀ ń sòkè wò. Okay. Testing.
Are you serious? Mo máa fi nọ́mbà mi test yín. Mo ti message yín, mo ti fi nọ́mbà kan message yín, mo máa fi nọ́mbà mi test yín fúnra mi. Tí bá ti kúrò lórí láìpẹ́. Nọ́mbà wọn lọ sí mẹ́sẹ̀gì wọn sí. Nọ́mbà ìkejì. Mi ò kí ń dáhùn strange lọ fi nọ́mbà tẹ lọ mẹ́sẹ̀gì kó padà wá kó send voice message. Ọjọ́ rẹ̀ yín o. Ọba ọmọ rẹ̀ ọba ṣe ọmọ àbọ̀ lamẹ́ríkà tí nàìjà bá ti sún yín. Owó ni kókó. Owó wà ń bíbá iwájú wọn máa ṣiṣẹ́ ń bíbá yìí. Ìyá Joshua dẹ̀ wà ní Canada so ẹ máa bọ̀ lamẹ́ríkà náà ẹ lè gbàgbé ní Canada. Mi ò wáyé wá sí ṣe mo wá dòdò lọ sí ọ̀nà. Iṣẹ́ náà ni ìbára dẹ̀ máa lọ bí iṣẹ́ yín dẹ̀ máa dé àwọn àlàálẹ̀ fún yẹn dẹ̀ máa ṣe lọ. Àṣìfà fún bàbá ẹ lówó àṣìfà fún bàbá ẹ lówó. Ẹ káàbọ̀ sí àlàáfíà ni. Àlàáfíà ni ẹ káàkiri sọ. Ìlú wo lẹ ti ń sọ̀rọ̀ yìí? Èkó. Wow, ó máa lówó lọ́wọ́ ẹgbẹ́gbà mi nígbà òjò ní kí nígbà yẹn nígbà ẹ̀rù. Kò sí wàhálà mo jẹ́ 10K fún yín sùn. Ṣé kí n máa pàtó nọ́mbà mi? Àṣìfà àwọn èèyàn ti gbé àwọn aláàánú mi ti gbé. bẹ́ẹ̀ni. Gbé àkáǹtì 30 ìjọba mi máa kọ orúkọ àwọn obìnrin tó mọ̀ mí nígbà ìṣòro yìí sílẹ̀ ìgbà tó bá máa dé kí lè mọ̀ wọn tó fẹ́ fún lówó mi. 30,431,258 àwọn obìnrin tó mọ̀ mí nígbà ìṣòro máa kọ orúkọ wọn sílẹ̀ gbà mí nígbà òjò kí gbà nígbà rẹ̀. 30,431,258 first born. Ta ló fún mi? Hẹ́lì nìyẹn ọmọ kéré nínú ayé àbí kí sọ ló fún mi ní money gun nísìn. Ṣé Adélànà Adékúnlé ló wà ń bẹ̀? Yes. Mo jí méjì yẹn dé kù. Olúwa gbé mi dìde ìyà tí mo jẹ tó aráyé tí mọ̀ mí mọ́. Ẹ confirm ẹ ó pè mo ti send ẹ. Níbo lẹ sọ pé ń gbé? Èkó. Come inside. Ìlú wo lẹwà? Tẹ́tí Mari. Okay. Rárá sir. Mo single. Okay, that's good. Tell when please come and arrange this room. She's cleaning. Okay. Check her garments because of church tomorrow. And maybe when she wants to arrange it. Ọmọ yín kọ́ ló ń sọ̀rọ̀ yẹn. Bẹ́ẹ̀ ti bímọ rí. Amanda! Come. Don't worry about that. Leave the camera. Kì í ṣọmọ mi o. Mo wish pé mo tẹ̀ ti bímọ. Bẹ́ẹ̀ ti bímọ rí. Ẹ ṣáà ti rí bó ṣe tó ṣé màá ti bí ọmọ báyìí. Ẹ rí kẹ̀. Ẹ ṣáà ti rí. Ti pa kámẹ́rà yín mà. Okay. Oh, they didn't see you at first. Ṣé màá ti bí ọmọ tó tó yẹn? Ọba olówó là ń tì í. Mo mọ̀ yín rí àyè. A ti sọ̀rọ̀ ní láìfín yín rí. Àtífà lè toast yín bẹ́ẹ̀ yẹn ọba ẹ má yẹ kan lọ kátífà tó toast ìyàwó ọba. Àtífà ò ṣe bẹ́ẹ̀ rí. Àbáláyé bá ní. Gbọ́ yín ọba. Wọ́n ní sí a lè bẹ̀rẹ̀ relationship together. Láti bẹ̀rẹ̀.
Bẹ́ẹ̀ wo lẹ́ ń lọ? Tẹ́lẹ̀ ni. Tẹ̀lẹ́. Bẹ́ẹ̀ni. Ondo dẹ̀ nílùú mi. Ṣé ẹ lè sí kí ọmọ Ondo ṣáàdì bó lóńdó? Òkìtìpupa ni bàbá mi. Ondo town. Yaba. Mọ̀mísí mi ti wá. Ìpele ẹyọ kan péré lókun ẹ wọlé ẹ kàn bá mi ṣe 360 náà ṣe wò yín. Muslim mommy, o ṣe expect yín o. Amanda, you going to hold this camera for me? Okay, let me try this. Hold it well because I'm going to spin. Hold it well. Can you look in the camera? Okay. Ẹran wà lẹ́yìn yẹn ẹ̀yin gangan mọ́ ní it's okay. Mo ti like structure yẹn sẹ́ẹ̀ mo like structure yẹn. Ó dáa o àrò pé rọ́bọ̀ lè máa ń láìkì ni. So mo máa like ilẹ̀ pa tó bá yọ nídìí díẹ̀. Okay. So iṣẹ́ wo lẹ ń ṣe mọ̀? Nurse ni mí sà. Ẹ ti wọlé. Because ó ti pẹ́ tí mo ti ń wá nọ́ọ̀sì kiri tí mo fẹ́ fẹ́. Nurse ni mí. But after ọdún mélòó lẹ lè bá mi dúró gbà kó ló dé pé sápá yẹn máa kó ńlẹ̀ kí ẹ̀dẹ̀ ní fi mí sílẹ̀. Sápá tí n bá dé sápá ó lè mú yín mọ́. Are you sure? Bá fi ọwọ́ wẹwọ́ lọ́wọ́ fi mọ́. Irú mọ́tò wo lẹ ń lò? For now o mi ò ní mọ́tò. Ẹ ní sùúrù àwọn ta ló bá ń set bẹ́ẹ̀dì yìí mo kó bẹ́ẹ̀dì yìí jẹ gan-an. Àwọn tó ń ṣe furniture náà ni. Láti ìsàlẹ̀ dókè bẹ́ẹ̀dì yìí á wọ 10 million naira. Kí ló ṣẹlẹ̀ ọba kí ló ṣẹlẹ̀. Òdà báwo la ṣe lè wá pàdé báyìí ṣé ẹ ti ní WhatsApp number mi. Mo ti ní tipẹ́ kì í ṣe bí last year ṣá láti last year. Ọ̀tẹ̀ mẹ́sẹ̀gì mi. Mo mẹ́sẹ̀gì yín lẹ́ǹkan nígbà tí mo fẹ́ kẹ́ sọ̀rọ̀ lórí program kan báyìí. Ó dà ń pé àwọn èèyàn ìgbà yẹn pressure pọ̀ gan online so mo understand pé ẹ busy. Mo fẹ́ kẹ́ mẹ́sẹ̀gì mi ní 666 kí lè store number yẹn because ẹ máa wúlò fún mi gan seriously. Bẹ́ẹ̀ sì lọ jẹ́ nọ́ọ̀sì yẹn. Unlike fẹ́ nọ́ọ̀sì kí n máa gba abẹ́rẹ́ lọ́wọ́ kó máa fọwọ́ ra mi lẹ́yìn. Kó máa God man mo like nọ́ọ̀sì gan. I like nurse. Mi ò fi nọ́ọ̀sì ṣeré o. Àṣìbà bíi tí máa ná gbowó mi sílé lóyún. Máa gbọ́ Ọlọ́run. Owó bá ti lè padà dùn. Kí lẹ kọ síbẹ̀? Bàbá mi mo kọ síbẹ̀. That's very good. Wọ́n máa yẹ kí lábẹ́ ní wẹ̀sì. Gbogbo ọmọ náà ẹ̀mí ló máa gbé fún náà. Anna lórúkọ yín. Bẹ́ẹ̀ni. Anna very very ayọ̀ ló gbẹ̀yìn Anna. Àwọn èèyàn tí Anna pẹ̀sìn wọn ní kò bí wọn kò bá sáré. But at the end of the day ó di ọlọ́mọ méje. Anna níbo ló gbé president? Ìkẹjà ọgbà. Tàbá ti parí live tẹ́ bá gbé mo ti kó live kẹ́ mẹ́sẹ̀gì yìí kẹ́rọ mi létí mo fẹ́ bá yín sọ̀rọ̀. Ok mo ti bọ́ sà. Anna Ìkẹjà ló gbẹ. Praise kí ló ń ṣe láti nǹkan? Ó ti jẹun. Wá ṣe yàrá yìí. Pẹ̀lẹ́. Ọ̀sẹ̀ kì í ṣe pé ẹnìkan máa jáde lọ́la fún ọjọ́ pé mo gbàyàwó mi sá. Èmi ò ní ọkọ̀ kankan online mi iná kan báyìí o. Ebi pé ó máa wá fún online. It's a problem. I love everything about you, your structure, your personality, your work, your everything. So God bless you for this privilege. Yes, sir. I take care of you. After this program, just message me. Yeah. All right, sir. All right, sir. Very cool.
Ọba ẹ káàbọ̀ sà. Sẹ́ẹ̀rì pọ́lọ́ ti gbé àlọ́wọ́ dòde. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni sà. Iṣẹ́ Ọlọ́run pọ̀. Agbára lọ́rùn pọ̀, agbára lọ́rùn pọ̀, ó lànà sórí òkun, owó di tẹ̀rí o. Kábíyèsí Pẹ̀lú bàbá. Kẹ́mi Oniris. Ọba àwọn lóyà sí i gan, àwọn obìnrin lóyà sí i gan. Yankee for life, ẹsẹ̀ ìdí mi ló. Kí lẹ? Yankee for life lóhun tó. Yankee for life sọ pé òun fún mi lówó. Àgbà wo ni ẹ̀yin tẹ́ ń fọ́lò àwọn tálákà Yankee for life tí mo gbé wọlé yẹ fọ́lò wọn pa àwọn èèyàn gidi lélẹ́yìí. Ọba. Wọ́n ti jẹ́ fún mi lówó. Ẹ káàbọ̀ sálàáfíà lẹ́wà. Ó ti wà lórí kọ́. Ọba Adisẹ́. Ọba. Sálàáfíà lẹ́wà. Èwo lẹ ṣe? Dáadáa ni ẹni ẹ sẹ́ndì mi lówó àbí kí lẹ sọ. Mo ti fún yín 50k ẹ̀kẹ́ tí rẹ̀ rí big Ostino. Ọlọ́run á dẹ̀ bùkún fún yín o ẹ̀ ní tọrọ jẹ o. Àmì àìlè máa wá sórí spin kẹ́ máa tọrọ owó bẹ́ẹ̀ yẹn jẹ́ mọ́. Mo wíṣ pé mo lówó tó pọ̀ Nàìjíríà máa fún yín lówó. Bẹ́sẹ̀ tọ́jú mi Ọlọ́run á dẹ̀ tọ́jú yín o. Bọ̀ tí ẹ nílé sábẹ̀kúta tí mo lè ṣe lọ sá. Mi ò nílé lábẹ́kúta. Ìbàdàn nílé mi wà. Wọ́n ní pé mo tẹ ẹni tó nílé sábẹ̀kúta mo ó mi kí padà sábẹ̀kúta ẹ̀. Mo ní ìdí 2 bedroom flat níbẹ̀ lọ jókòó síbẹ̀. Mi ò nílé sábẹ́kúta. Bẹ́ẹ̀mi ó dì 200k kẹsẹ̀ǹtì ọba mi ò dẹ̀ wá mẹ́rin tó jẹ́ bẹ́ẹ̀mi ó dì yìí o. Ọba. Kí lẹ wí? Mo fẹ́ béèrè question kan ni. Ok ẹ béèrè bẹ́ẹ̀mi ó dì God bless you o tó bá yẹ pé lóòótọ́ lọ sẹ́ǹdì ẹ̀. So mo ń gbọ́rọ̀ yín. Ṣé ẹ ti lówó yẹn ṣá? Kò tí ì débí o nẹ́tíwọ̀kì ń ṣe wọ́rọ̀wọ̀rọ̀ lọ́jọ́ mẹ́ta yìí. First Bank mo mọ̀ mo send àwọn kan lówó wọn sí ìrìn náà but ẹ máa rí 50k láti big Ostino. Kò sí problem. Tí mo bá fẹ́ joyè ní palace èlé lè máa gbà lọ́wọ́ mi. Oyè wo lẹ fẹ́ jẹ gangan? Ọ̀túnba ọba àgbáyé wa. Tó bá yẹ pé Ọ̀túnba lẹ fẹ́ jẹ ẹ máa ti sanwó yín sílẹ̀ nísìn which is 500k. Ok. Kò lè ṣe 250. Lórí 500,000 owó tẹ́ bá san but oyè yẹn ò tí ì bẹ̀rẹ̀ ní ọdún yìí o ó di January o. January ló máa bẹ̀rẹ̀. Ṣé èmi ò lè ṣe 250? Mi ò lè ṣe 250 fún yín ní ọba. Ẹ lè ṣe 250 ẹ bá balance ẹ before that time. Ok kò sí wàhálà. So before mo gbọ́dọ̀ balance it before the end of the year àbí? Yes ẹ gbọ́dọ̀ balance ẹ ní December 31st. Ok 500 kò sí wàhálà nǹkan kékeré a ṣe fún yín. Because inú mi máa dùn kẹ́ bá tètè lè send 250 kí lè fi gbé bùkátà tó wà nílẹ̀ and so that kẹ́lòmíì má lọ joyè yẹn before that time. ọ̀sẹ̀ yẹn tó máa gba ọba but mi ò kí ń promise àfihàn mi ò kí ń parọ́ tí má ti tí má ti ní before the end of this year máa pè yín máa dẹ̀ ṣe fún yín but máa ṣe before that time ẹ ti gbọ́. Ọlọ́run á bùkún fún yín. Ọ̀rọ̀ ẹ ṣe sọ. Wọ́n ní wọn tí ìlú ọba níjó ẹ má wọrí wọ́n ní tó bá ti rẹ́. Èèyàn mi lọ bá náà. Thank you sir. Sí wàhálà nǹkan kékeré. Ọba any nice day. Ok ẹ ṣé gan. So ẹ̀yin tí ẹ wà ní comment section ẹ follow Yankee for life yẹn èèyàn gidi ni o. Ọba ìpẹ̀lẹ́ ọba ibi tẹ̀wá yóò fi ti yàn lọ. Àṣẹ máa rí white boy tí yẹn fine gan. But ìkan ló ṣẹlẹ̀ ni wípé bẹ́ẹ̀ ṣe ń pìtì yìí báyìí ìyẹn ò lè ṣe kankan bí kò ṣe wípé kẹ́ fún mi ní 500,000. Ọba oníṣàpàgọ́ ti wà l'Amẹ́ríkà ẹ̀dẹ̀ ń ṣe báyìí ọba kò dáa náà. Ó dẹ̀ máa bọ̀ l'Amẹ́ríkà ọba ẹ máa bọ̀. Ibi owó náà ni màá fi wá sí Amẹ́ríkà. Ẹ ṣì wá ná.
ẹ lọ ṣe passport yín pé ókè ó yá mo ti ń bọ̀ ẹ wá rí pé wàá máa dìde bàbá ní passport náà. ọba ọba làwọn lè travel ọba bẹ̀rù flight. Ìyá Joshua gbọ́yè sọ fún wọn lánàá kó máa bọ̀ Canada wọn ò dá ìyá Joshua lò àmúparọ́ ni ọba. Nàìjíríà lèmi fẹ́ wà sẹ́. Ọba yẹn kan máa ṣeré wá 2 weeks kẹ̀dẹ̀ padà. Ìbá wá sọ́wọ́n yẹn máa kó HIV. Ìbílẹ̀ kí máa. Ọba ẹ káàsán. Ẹ káàbọ̀ sí àlàáfíà lẹ́wà. A dúpẹ́ fọ́lọ́run. Ṣé ẹ wà? Dáadáa ni. Ṣé ẹ fẹ́ ẹ pẹ̀lú àwọn aláìnú mi ní abẹ́kan wá bá mi sọ̀rọ̀? Mo kàn ní kí n gbóhùn yín náà ni. Bóyá ẹ̀yin náà dẹ̀ lè ṣàánú èmi náà. Ok, ẹ̀yin náà ní ìdí owó àbí? Bẹ́ẹ̀ni. Bó ṣe ń ṣe yín ló ṣe ń ṣe mí náà. Èló lẹ need? Bó tẹ̀ jẹ́ 100,000 kí n fi balance owó school ọmọ mi. Ẹ pé àká nọ́mbà yín. 80. Go on. 3231 Go on. 088. Network ni ò dáa. Ọba nẹ́tíwọ̀kì ò dá lóòótọ́. You're welcome. But ká má purọ́ o. Ẹ sí ojú tẹ bá ti dé bí àjẹbẹ́ ìta mi ara ń ka mí. Ló dé tá a fi ń kọ yín. Ṣé ẹ̀gbọ́n pé sọ́n ká mú mi ni àlejò rẹ̀? Tí mi bá ti lọ́wọ́ ẹni máa ń bí mi ni. Èmi bùjẹ́ bùdànù lèmi ní. Èmi máa ń pòṣà owó fún yìí. Lédi tó wà láàárín méjì tẹ́mà yìí 500,000 ọkùnrin lọ́sọ̀ tó tẹ̀lé. Ọba ìlú lè wá máa fún mi báyìí. Ìdúró dáàbì tó àti mo ń sọ fún ẹ̀sìn wípé gbà mí nígbà àjò mo ń sọ fún ọdún fún mi lówó ìṣòwò fún mi lówó mo kàn ń ṣe oríṣiríṣi mo ń wọ̀ ọdún fún mi. Sọ fún yín náà pé kò sí ìsílẹ̀ báyìí tí wọ́n fi hàn án lẹ̀ sí màá ní fún yín. Owó níná ló wà fún náà. Báwo ni sábà ṣe mú tọkọtìyàwó papọ̀ ní ọ̀kan náà èyí ìgbésí ayé rẹ̀? Kò mí ó lè wà bẹ́ẹ̀ ó máa lọ tó bá wá ó máa lọ kì í ti ilé ẹ̀. Ok, jẹ́ ká dé báyìí má bọ̀ ní Abẹ́òkúta lọ́la. Bóyá náà. Tó bá dé lọ́la tá a bá fara rora bóyá òkú ẹ lè gbowó wá. Ìyẹn náà wà ṣá. Àbọ̀mọ̀ kó máa ń rí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ṣé máa rí ẹ̀mí tí try rí yẹn rí o but ibìkan náà lè ti máa ń try. Àmúyẹ ọkùnrin tó jẹ́ pọ̀ náà ti block á kàn kọ́ lóbìnrin kan báyìí náà dẹ̀ rí pọ̀ náà ó sí. Ó rírí ẹ gbọ́ rí ni. Mo máa ń gbọ́ bọ̀ sí ìsí ètò ìrọ̀rùn. Mo wá lọ́la ká fẹ́ ṣe experiment. Ìtú àlà experiment yẹn náà ò bá a. Ṣé wàá wákàtí ò wá? Tí ibè àgbáwó. Ìjọba yẹn pé kan tó máa wá send voice message sí mi ní WhatsApp so that màá lè fún address. Mo gbọ́ pé kéde tí wọ́n ti wà láti Ìbàdàn náà. Kí ló? Mo ti message mo ní kó send the voice message wá so that màá lè send address sí ẹ. Mo gbọ́ pé train ti wà láti Ìbàdàn gan. Mo gbọ́ pé train ti wà láti Ìbàdàn wá sọ́dọ̀ Èkúta. Train wà láti Ìbàdàn. Ìyá Abẹ́òkúta. Ọ̀gbọ́n ṣáájú rẹ̀ ló ti rí di ọba. Àwọn tó bá wà ní. But bus wà preferably because from Challenge to Abẹ́òkúta is not far. Go to that bus station is not far. Network ẹ̀yẹn start. Ta ló ń crack sí àṣìbà ní àbíta ni? Àbàṣìbà fẹ́ gbèsè wọ́n ló ń ta gbogbo láìpù mi.
Ẹ káàsán ọba. kì í ṣàtìfà tèmà gangan ló ń ẹ̀kọ́. Ẹ káàsán Salmon sà. Sabo ẹ káàbọ̀ ṣe fẹ́ fún mi lówó ni. Mo wá nu wa ni o. ó kẹ́yìn náà wá gbà ẹnu. Bẹ́ẹ̀ ni, kí lẹ fẹ́ fowó ṣe. mo fẹ́ rajà díẹ̀ sí ṣọ́ọ̀bù ni sà. ẹ pa àkán nọ́mbà yín. 70. síbẹ̀ ẹ̀ tí lọ́kọ. Mo ti lọ́kọ sà. ó yá ẹ pa àkán nọ́mbà yín. 70. Go on. 31. Go on. 64. Go on. Nẹ́tíwọ̀kì yín nìyẹn o. Ọba òbí ṣe lọ́la. Nàìjíríà ò dá aláìjọ́ mẹ́ta yìí. Ṣé ẹ̀yin fẹ́ fún wa lówó náà bẹ́ẹ̀ èwo ló fẹ́ ṣe? Mo bá àánú wá ní sà o. Kí lẹ fẹ́ fowó ṣe? Ọjọ́ mo fẹ́ rajà mo fẹ́ ra ọkùnrin díẹ̀ sọ́jà mi ní sà. Ẹ sí kámẹ́rà yín àwọn kì í sórí fárọ̀. Síbẹ̀ ẹ̀ tí ì máa rì. Mo ti má rí sà o. Ilé ọkọ lẹ wà. Ẹ sáré pa àkán nọ́mbà yẹn kó tó pẹ́ jù. 70. 36. Kí ló wá dé tí nẹ́tíwọ̀kì yín ò da yìí? Nẹ́tíwọ̀kì yín ò kì í da, kí ló ń ṣe yín gangan? Nẹ́tíwọ̀kì Nàìjíríà ò dáa. Pẹ̀lú ẹ káàsán sà o. Yẹ̀sán káàbọ̀ ṣé ẹ fẹ́ fún wa lówó ni? Rárá sà, ìlú náà bá àánú wà ní sà. Ọkẹ́ yín náà bá ẹnu wá ni. Bẹ́ẹ̀ ni sà, ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́. Ṣé ẹ tí lọ́kọ? Mo ti bímọ ọmọ mi sí ilé ọkọ, èmi àtọmọ la jọ ń gbé. Ṣé bá rí oyè ọkùnrin tó máa fẹ́ yín tí wọ́n fẹ́ tó máa fún yín lówó? Rárá sà, mi ì lọ́kọ. Ok, ẹ kàn fẹ́ máa gbowó ni. Àánú nìkan lẹ́kàn ní ìdàbí. Ní ọjà mi náà ni ó jẹ́ kí n yọjú sà. Ẹ sáré pa àkán nọ́mbà yín ó pẹ́. 61. Ok. 3000. Báńkì wo ni? Opay sà. Ẹ padà bẹ̀rẹ̀. 61. Go on. 3000. Go on. Ẹ pé wọ́n ni. Bá kí ló ṣe nẹ́tíwọ̀kì Nàìjíríà báyìí? Torí Ọlọ́run. Àwọn nẹ́tíwọ̀kì yẹn kàn bàjẹ́. Yọ. Tẹ́mà tí ò ta ló yọ ẹ́? Ìkàbí nẹ́tíwọ̀kì ló ń yọ ẹ́, sèmi ló yọ yín. Nẹ́tíwọ̀kì ló ń yọ yín. Èmi ló gbé. Kí ni tèmi pẹ̀lú ká máa yọ ẹ̀yìn? Mi ráyè ni. Mi ti wà ókè. Ṣé mi ò ẹ́ kò mọ̀? Níkẹ́. Ẹ káàsán sà. Ṣé ẹ fẹ́ fún mi lówó ni àbẹ̀yìn náà bá ẹnu wá? Àmọ́ bá àánú wà ní sà. Ok, àánú lórí kí nìyẹn? Nǹkan tó bá ti ní náà ní sà. Ẹ sí kámẹ́rà yín. Ó ń pẹ́ àráyè níbí. Time is going. Àbí ẹ lè sí kámẹ́rà ni? Mo ti ṣì sá. Jẹ́ ká wò náà. Ṣé kò tí pé 1000 ni? Ẹ pẹ̀lẹ́. Ẹ lọ́kọ ni? Bẹ́ẹ̀ ni sà. Ilé ọkọ lẹ gbé? Àbí ẹ ní ẹ gbé lọ́kọ? Ẹ ti bímọ sá? Ẹ ti bímọ? Ẹ ti bímọ náà? Bẹ́ẹ̀ ni sà. Ara yín ò yá ni? Rárá sà. Kí ló sọ̀rọ̀ yín? Orí bẹ́ẹ̀dì ni mo wà, kò sí nǹkan mú mi sà. Ok, ẹ wà ok. Bẹ́ẹ̀ ni sà, àwọn àkàndá ni mí o. Kí lẹ fẹ́ fowó ṣe? Kí ni nǹkan tẹ́ fẹ́ fowó ṣe? Mo fẹ́ bẹ̀rẹ̀ bísínẹ́sì ni sà. Ẹ ní dáàdì ni? Àná wọn bí aláìní sà. Wọ́n máa ṣe o. So torí pé kò sówó lọ́wọ́ wọn náà fi dàbí aláìní. Rárá o, ẹ̀wọ̀n kan tí èèyàn bá ti bẹ̀rẹ̀ nǹkan lọ́yẹ̀ tí òun bá ti fún yàn kéèyàn ò gbójú kúrò bẹ́ẹ̀ ni àti gba kámú Ọlọ́run ṣe dá títí wa. Ọlọ́run wọn ṣáà ṣílẹ̀kùn àánú. Ènìyàn ti láyé. Wọ́n máa ṣe o. Ẹni tí ìwọ bàbá tó bá ti bímọ tó ti lówó lọ́wọ́ o ò sí láyé má o. Àfọ̀ ẹ ló wà láyé o. Ọwọ́ ìyá tó bá ti bímọ. Ó dáa o. So ṣé ẹ ti níṣẹ́ tẹ́ sí tẹ́lẹ̀ àbí ẹ stay ní?
iṣẹ́ tí mo ń ṣe tẹ́lẹ̀ last month ni wọn ò san salary ló jẹ́ kí n kúrò níbi bẹ̀ so mo wá fẹ́ bẹ̀rẹ̀ láti ṣe business kan níbi tí mo wà ń sìn sá. bí èlò lẹ máa nídìí báyìí. Mi ò mọ iye tẹ́ fẹ́ fún mi sá, iye tó bá ti fún mi náà ni sá. Hello, everything is come with plan, man. You cannot just tell me that as you give you money. Ẹ mọ̀ pé nígbà tí mi ò ṣiṣẹ́ owó sí yín lápò ní sá ló jẹ́ kí n sọ Hello, bẹ́ẹ̀. woman. Hello, woman. Hello, woman. Yes ma, yes sir. Mi ò kí ń fèèyàn lówó láì ní reason. Okay sir. Mo fẹ́ tajà. Ọjà tí mo fẹ́ ta oye báyìí ló máa ń ná mi. À mọ̀ pé ẹ ní plan. Kì í ṣe pé kẹ̀kàn wá sí bí kẹ́sọ́ pé fẹ́ gbowó without plan. Rárá sá. Ní àdúgbò ibi tí mo wà náà business bread ni mo fẹ́ ṣe torí àwọn oníbírẹ̀dì sí níbẹ̀ láti lọ máa ta bírẹ̀dì kí n tó síbi ẹgbẹ́ títì torí bírẹ̀dì Bí scarce èlò ni níbẹ̀. bí èlò lẹ máa ní ìdí bẹ́ẹ̀. Bí a ti máa ra bí 50 sá. Torí máa ṣe 50,000 ti tó ẹ. bẹ́ẹ̀ ni sá. Mo wo tẹ máa fi kan káńtà àbí àti tẹ máa fi gba ṣọ́ọ̀bù. Bẹ́ẹ̀ ni sá, káńtà ni mo fẹ́ kan káńtà. Ok, 50,000 ti parí everything. Bẹ́ẹ̀ ni sá. Ẹ pé àkáǹtì nọ́mbà yín fáwọn tó wà ní comment section kan sáré dá yín lọ́lá. Wait and get, ẹ má yẹ kó pẹ́. Ó pè é ní sá. Ó yá pé. 81. Ok. 04. Mm-hmm. 10 61 Mm-hmm. 28. Mm-hmm. Again. 81 04 10 61 28. Ó pè àbí. Bẹ́ẹ̀ ni sá. Orúkọ wo ló wà lórí ẹ̀? Níkẹ́ Ìbúadé. Ok, àbọ̀ ẹni àkàndá ní sí ẹgbúkẹ́ ní àbẹ ẹsẹ̀ yín wọ́ àbẹ èwo ló kí ló ṣẹlẹ̀ àbẹ Rọ́ọ̀tì mo ń rìn sá. Igi lẹ fi ń rìn. Bẹ́ẹ̀ ni sá. Igi lẹ fi ń rìn dà kàn lè confirm pé lóòótọ́ ni. Lélẹ̀ sá. Ṣé ẹ lè pèsè kámẹ́rà yẹn ká wò yín dáadáa torí àwọn tó fẹ́ sànú yín pọ̀ ní kọ́mẹ́tì. ṣé kìí ṣe ẹ̀yin ni obìnrin tí a jọ wá dúra níbì kan ní Abẹ́òkúta nígbà kan. Èmi kọ́ sá. Ẹ kàn jọ ni. Èmi kọ́ sá. Torí mo lè dún ẹnìkan náà rí tó rò lẹ́sẹ̀ méjèèjì. Rárá sá. Bọ̀ mo fún lówó. So ẹ gbé kámẹ́rà síbi ẹsẹ̀ yín yẹn. Wọ́n ní àkáǹtì yẹn ò correct. Àgbà wo ló bá yín sọ̀rọ̀ yẹn? Wọ́n ní àkáǹtì yẹn ò correct. Ẹ padà pé. 81 04 10 61 28. Again, ẹ farabalẹ̀ pé. 81 04 10 61 28. Ọ̀gá sí ó ti correct bẹ́ẹ̀ yẹn because wọ́n já dànù nìyẹn wait and get. So owó tó máa wà kàn tí ó máa wọ 100,000 because àwọn àgbà owó méjì ló sọ pé wọ́n fẹ́ fún ẹ lówó yẹn. So tó bá ti fún ẹ kó lọ́ fi ṣe kó tó fẹ́ ṣe o. Alright, ẹ ṣé gan sá. Ẹ ṣé mo dúpẹ́ sá. Ṣé a lè máa déètì ara? Ṣé a lè máa déètì ara? Ṣé a lè máa déètì ara? Rárá sá. Owó nìkan lẹ fẹ́ gbà. Owó nìkan lẹ fẹ́ gbà àbí? Gbogbo ẹ̀yin 400 tẹ́yàwó àyè ìgbà tí mo sọ pé sápá mú mi lánàá àmàrí yín. Ó mà ṣe o ọwọ́ epo láyé bá nílá ayé ò bá níláwọ́ ẹ̀jẹ̀ ẹ ní kúrè ò bẹ́ẹ̀ ṣe pọ̀ wá sí. Ẹ káàsán sá. Ẹ ní rọrùn o. So ìgbà tó kàn fún mi àrí yín bí mo bá máa ṣe bùkátà tí yín àrí. Ó tọ́ ni ọlànà. Beauty tí ìṣẹ́fẹ́ fún wa lówó. Rárá sá, mo ní ìrànlọ́wọ́ yín ni sá. Ìrànlọ́wọ́ lórí kí ni? Mo ṣẹ̀ṣẹ̀ gba ṣọ́ọ̀bù ni mi wá ní mọ̀tì láti fi ká ìgbà sí sá. Bọ̀ mo ti fún yín lówó rí nù. Bẹ́ẹ̀ ni sá. Àbẹ̀rẹ̀ pé mi dájú yín mọ̀ ni. Mo mọ̀ pé dá mi mọ̀. Lẹ́yìn ìgbà yẹn ní kí n gbà sí 50,000. Mo fún yín nígbà yẹn woman. 50,000. 50,000 láfún yàrá 200,000. Rárá ẹ ní tí bá ti get shop yẹn kí n get back sí inside. Ó yá ipa kan nọ́mbà yín. 80 53
ẹ pé ilé dé tó fi jára wọn dànù wọn bá pè é ni. Yàrá sábìsì wọn. Hello. Hello, sir. Ṣé ẹ fẹ́ fún wa lówó ni àbí báwo? Mo bá ràn lọ́wọ́ wá ní sá o. Ẹ sí kámẹ́rà yín. Time is going. Yes, sir. A ò ráyè níbi èrò pọ̀ tó ló wá ràn lọ́wọ́ o, èrò pọ̀ tó níbi ràn lọ́wọ́ o. Yes, sir. Àbí wọn ti pé 1000 ni? Mo ti pé sà. Ṣé ẹ ti má rì? Bẹ́ẹ̀ni, bọ̀ mo lóògbé ọkọ mi láti bí ọdún 5 sẹ́yìn. Láti ọdún 5 yẹn ẹ wá ráyè ṣiṣẹ́ mọ́. Mo ń ṣiṣẹ́ sà. Olè kó ṣọ́ọ̀bù mi ní early this year, that was March 14. Àrá dẹ̀ máa pa olè yìí o. Sá? Àìrá máa pa olè tó kó ṣọ́ọ̀bù yẹn o. Àmì sà o. Àti ìgbà yẹn ọmọ mẹ́rìndínlẹ̀ àwọn ọmọ mi mo ní ìkan ní yunifásitì LAUTECH l'Ógbómọ̀ṣọ́ ń bí. So mo sáà ń try láti push ẹ̀ ìkejì náà tún wá fẹ́ wọ school. Àwọn ayé òye tẹ̀lé sọ̀rọ̀ wọ́n tó tẹ̀lé. Sá? Àwọn ayé tó tẹ̀lé ń dí tí wọ́n jẹ́ kẹ́rí nẹ́tíwọ̀kì lò. Mo ń ṣàlàyé mo ní pé ọmọ ní LAUTECH l'Ógbómọ̀ṣọ́ tó jákọ̀ọ́bí mi. So ẹlẹ́ẹ̀kejì náà tún wá fẹ́ wọ́n fún náà l'admission báyìí bọ̀ kí n ṣàtìẹ̀ ríṣẹ́ ṣe aṣọ òkìrìkà ni mo máa ń tà bọ̀ mi ríṣẹ́ ṣe fún náà. Ilẹ̀ wa fẹ́ gangan báyìí o. Mo nílò ìrànlọ́wọ́ ni pé tí mo bá tiẹ̀ rí bẹ́ẹ̀lì kékeré aṣọ òkìrìkà tí mo mọ wọ́n yẹn gbé tí mo bá rí bẹ́ẹ̀lì yẹn gbé màá lè rí tà láti tún fi start over. Ṣé àwọ̀ yín lélẹ́yìí ni àbí abẹ́lò cream? Rárá skin mi ni sà ẹ̀rọ wọ̀ mi. Lẹ́tí pupa nìyẹn látọ̀run wá. Bẹ́ẹ̀ni sà. Ẹ wá fi cream díẹ̀ tọ́pù ẹ̀. Mi ń lo cream sà. Mo mọ̀ nípa iṣẹ́ àwọn organic kinní náà ṣe skin care ṣe tó jẹ́ natural like àwọn herbal yẹn bọ̀ owó ni mi rí fi ṣiṣẹ́. Iye èlò lẹ wá nídìí báyìí o. Tí mo bá tọ́lọ́run bá ràn mí lọ́wọ́ tí mo bá rí bíi 150 láti fi gbé bẹ́ẹ̀lì kékeré aṣọ òkìrìkà màá lè rí tà sàn. Ó mà ṣe o. Ṣé tó bá yẹ pé mi ló fẹ́ fún yín lówó yẹn tó bá lọ fẹ́ kájọ máa fẹ́ ra ṣẹ́ máa fẹ́ mi. Ẹ̀yin lẹ ní wá sà ẹ̀gbọ́n mi náà lẹ tún jẹ́. Àdúrà ni mo bẹ̀rẹ̀ mi ò ní mo ní the family question tí mo bèrè ní kẹ́ dáhùn. Tó bá yẹ pé mi ló fẹ́ fún yín ní 150,000 ṣé ẹ máa fẹ́ mi yes or no? Màá fàdúrà rọ̀ iná sà. Mi ò wúmà yìí ẹ ti dáhùn question mi wúmà yìí mi ò ní dandan kẹ́ fẹ́ mi náà ó kì í ṣe tipátipá náà. Ìyà tó ń jẹ mí gan ju tatọ̀ ẹ lé mo ní now ṣé tí bá fún yín 150,000 ẹ máa fẹ́ mi mi ò fẹ́ o máa fẹ́ o nǹkan tó fẹ́ gbọ́ nìyẹn. Ó yá ẹ pa àkànnà nọ́mbà yẹn fáwọn tó wà ní comment section time is going. 20 50 20 50 85 97 97. Ẹ padà tún pè lẹ́ẹ̀kan sí kẹ́ ẹ porúkọ báǹkì yẹn. 20 50 85 97 97 Kuda. Orúkọ ọlọ́run ayé mẹ́. Adébáyọ̀ Fọláṣadé Níkẹ́. Ìyá ìjọba àwọn ọmọ òjì rẹ̀. Ẹ fi re wá mi rí, ẹ fi re wá mi kàn, ẹ fi re yes. Ìjọba ayé ọ̀kan tó wọ́n fẹ́ ìjọba dúró ní tẹ́lì lọ ni. Lẹ́sẹ̀kẹsẹ̀ mi ò ní gbélé mọ́ lẹ́sẹ̀kẹsẹ̀
ọba ní sẹ. Títí ẹ̀rẹ́ nìkan kó sọ fún mi pé ká máa dúró sí kó máa fún mi ní 1 million fọ́jú ọ̀sẹ̀ kan mi ò ní wálé. ẹ̀yin lè gbẹgbẹ ni. ní àwọlé. ọba fọyírí ni. ọba ṣe kinní náà. Jaiye fresh. ọba níṣẹ́. Ṣé wá fún mi lówó ni àbẹ̀yìn náà wá tọrọ owó? Ẹ̀yin èèyàn wọ̀nyí ẹ ò double tap kí ló ṣẹlẹ̀? Ẹ ò double tap. Kí ló wá dé tọ́mọ ẹlẹ́ran fi ń jẹ gbogbo? Kí ló wá dé torí báyìí yo ọmọ ẹlẹ́ran sì jẹ gúngún? Ó wí pé ìlú ayé bàjẹ́ ìlú ayé bàjẹ́ ìlú ayé bàjẹ́ o. Ìdí nígbà tó di pé mo bùkátà mo gbé gbogbo bùkátà lọ. Ó mà ṣe o àwọn tí mo pé bùkátà lẹ́nu gbé wá pẹ̀lú bó ti fọwọ́ ti bọ̀n ó mà ṣe o àwọn sẹ́ẹ̀tì tí màá rí. Ẹ káàbọ̀ kí la lè ṣe fún yín. mo ní ìdìrànlọ́wọ́ yín ni. A ti mọ̀ tẹ́lẹ̀ ìṣọwọ́wọlé àti mọ̀ pé sápá ti mú yín already. So kí ni nǹkan tẹ́ fẹ́ gangan? ìdìrànlọ́wọ́ yín ó máa ń ṣe coconut. Ẹ máa ń ṣe oko? Coconut. Ok kí lẹ fẹ́ ká ṣe fún yín lórí ẹ̀? Bí 2 years ago ni ọkọ mi kú pẹ̀lú mo dẹ̀ ní ọmọ kan. Mo máa ń ṣe tí mo bá fi sanwó school ẹ̀. So tí bá tẹ̀lé rí bí 30,000 fi fi ra àgbọn. Ó kẹ́kẹ́ fi ra àgbọn kẹ́ máa fi ṣe coconut yẹn lọ. Bẹ́ẹ̀. Tẹ́ ti wá mọ́rì láti ìgbà tó kọ́ ẹ ti wá fún ẹ tẹ́ ti wá fọ́kọ̀ ní abẹ́ ẹ̀ tí ì fẹ́. Mi ì fẹ́ ọkọ mi. Ó mà ṣe o. Tẹ́ ti rẹ́dì àti fọ́kọ̀ ní ìbáríkà bẹ́ẹ̀ tí rẹ́dì. Tí rẹ́ ti bẹ́ẹ̀. Owó ní ìkọlẹ̀ kan ní ìlú. Bẹ́ẹ̀. Ẹ bá rí ọkùnrin tó fẹ́ máa tọ́jú yín kọ́ tó dẹ̀ sọ pé fẹ́ òun kọ́. Ẹ ti rẹ́dì náà. Tí ì ṣe tán báyìí. Ó yá ẹ pé àkáǹtì nọ́mbà yín. 90. Record service. Hello. Hello, ẹ ká sọ sá. Ẹ káàbọ̀ o ṣé àlàáfíà wá fún wa lówó ní àbẹ̀ ẹ wá dákún ṣòro wa ń bí. No sá, mo wàá fún yín lówó mo dẹ̀ wá dákún ṣòro. Kí lẹ wá ṣe? Fẹ́ kẹ́ ṣàánú mi ni sá. Ìṣòro náà lẹ gbé wá. Fẹ́ kẹ́ ṣàánú mi ni sá. Ìṣòro lẹ gbé wá. Bẹ́ẹ̀ni sá. Irú àánú wo lẹ wá? Irú àánú wo nìyẹn? Kí lẹ sọ sá? Irú àánú wo nìyẹn? Ẹ kó níbi táriwo wà. Àṣìbà fún Tesla yẹn fún ìdàkan náà wà fún Tesla yẹn ó ló fẹ́ fún 500,000. Ok Tesla. Sam, mo ti kó ibi tára owó wá sá. 400,000. Ìṣòro wo lẹ sọ pé ẹ ní? Ìṣòro wo lẹ sọ pé ẹ ní wúmà yìí? Mo ní ìdí owó láti gba ṣọ́ọ̀bù ní sá. Kí lẹ fẹ́ máa tà ń bẹ̀? Mo ń taṣọ àti bàtà bó máa ń kiri ni. Ok ẹ fẹ́ wá kiri mọ́ ẹ fẹ́ wá gba ṣọ́ọ̀bù àbí? Bẹ́ẹ̀ni tó ẹdunjọ́ mi lára mi ò gbé kiri ẹ mọ́ gba lóorun mi. Lóòrùn fún apẹ́ tí má ríran lówó owó láti fi gba ṣọ́ọ̀bù kí n máa fi ta àwọn ọjà yẹn ń bẹ̀. Ok ṣé ẹ ti má rì? Bẹ́ẹ̀ni sà. Ilé ọkọ lẹ wà? Bẹ́ẹ̀ni sà. Ó yá pé àkáǹtì nọ́mbà yín fáwọn èèyàn. 70 57 10 16 40 OPay. $70 10 16 40.
OP. Bẹ́ẹ̀ ni sà. Ó máa gbé Akínládé Ọ̀pẹ́yẹmí wá. Orúkọ ló máa gbá. Akínládé Ọ̀pẹ́yẹmí Adijat. Àwọn tó bá máa rìn lọ́wọ́ fẹ́rẹ̀ jù fún mi. Ẹ ṣe gan sà, ọ̀nà ara yìí náà lọ́wọ́. Ọ̀nà nìtàn lọ́wọ́ yín sà. Kí lẹ sọ sà? Àwọn tó bá máa ń fi ẹni tó máa ń sọ̀rọ̀ ní tó máa ṣàdé àbúrò rẹ̀. Ó náà mo sọ ẹni tó bá ràn mí Ọlọ́run máa bá mi ràn wọ́n lọ́wọ́ o. Lágbára Ọlọ́run inú nìtàn lọ́wọ́ wọn o. Òkìrì yẹn ti sú mi ní ó ti pẹ́ tí mo ti ń kiri kò dẹ̀ sówó ọjà. Kò sówó láti gba ṣọ́ọ̀bù. Ẹ̀yin rẹ̀ dọ́bù táàpù náà kí láìsí ẹ̀dọ́ ti ṣe kan dédé. Connect to Bluetooth. Hello, la ti rí. Mo ò tí ì wò kò ní mẹ́sẹ̀jì ò tí ì wọlé o. Ẹgbẹ́ láìsí ẹ̀dọ́ ti ṣe kì í náà. A ní kẹ́ dọ́bù táàpù ẹ̀yìn yẹn wọ̀nyí. Ọ dọ́bù táàpù. Ẹ̀rọ káàdì. Ìjọba fún wa lówó ni àbí. Ó wá tọrọ owó ni. Ó wá tọrọ owó. Ọba pásítọ̀. Ṣé ti máa rìn? Iṣẹ́ wo lẹ ń ṣe? Irú ìrànlọ́wọ́ wo lẹ nídìí? Mo kàn nílò owó ni kò sí náà látàárọ̀ tó mo fẹ́ ra epo sínú jẹnẹrétọ̀. Ṣé àkán nọ́mbà ṣé ẹ bá rẹ tó fẹ́ máa tọ́jú yín tó fẹ́ máa fẹ́ yín ṣé máa fẹ́? Kò sí wàhálà tó fi máa tọ́jú nù. Níbo lẹ ń gbé? Níbo lẹ ń gbé? Ìsàlẹ̀ tó ni mo wà ní Àpájì. Màá bọ̀ lábẹ́òkúta ń sì kó wá gba 100,000. Sá. Má bọ̀
máa bọ̀ lábẹ́òkúta á sì kó wá gba 100,000. Ẹ bá bí ìnáwó mọ́tò lọ́wọ́ bí mo ṣe wà yìí, kò sówó kankan lọ́wọ́ mi. ẹnì sáré owó yá ni. Wọ́n ní dá mi lówó. ìrìn àti ló tán. Ọlọ́run. tí o bá ti rówó mọ́tò má jẹ́ ká pàdé. mi ò fún lè mi. Ọba Achieva ẹ káàsán. Ọjọ́ mẹ́ta. Ṣé wá fún wa lówó ní àwa tọrọ. Ọba mi wá fún yín lówó Achieva àìdè ẹjọ́. Mi wá fún yín lówó. Mo ní ìdówó ní o. Mo wá tọrọ owó ni. Mo máa ń ṣe business. Mo ń ta àwọn ẹni fóònù yẹn. Táwọn àbókí máa ń kiri yẹn. So kò dẹ̀ fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ mi lásìkò yìí. Ibi tí mo dẹ̀ wà yẹn máa ń rà dáadáa. Owó báyìí. In fact, Ọlọ́run rí mi gan. Mo ẹ̀ṣẹ̀ fẹ́ búkọ̀ ọjà gan ni bọ̀ kò sówó lọ́wọ́ mi.